bringing the world closer to your doorsteps. Sunday Igboho arrives Ibadan in grand style. Dr. Chief Sunday Adeyemo Igboho has just arrived Ibadan for a courtesy visit to the Olubadan of Ile Ibadan. Baba wa Chief Dr. Sunday Adeyemo Igboho ó ti wọ Ibadan. Baba wa náà lè rí yẹn kó ìkíni bí abíkí ni wọ́n ti lọ sá. Òun nìyẹn. See massive crowd here as Sunday Igboho arrives Ibadan in grand style. Koiki Media bringing the world closer to your doorstep. This is live in Ibadan. Drop a comment, share this broadcast if you're watching. To witness this great day and experience. Drop a comment if you're watching Koiki Media, bringing the world closer to your doorsteps. Igboho arrives Ibadan for a courtesy visit to the Oba Olubadan of Ile Ibadan as he has been granted no more wanted. The lifted ban has successfully been removed. I want you to share this broadcast as you are watching. Koiki Media bringing the world closer to your doorstep. Today is the 25th of January 2026. 26th of January, 25th of January 2026. The wanted ban had been lifted and Chief is here on an honorable visit. The ban had been lifted, an honorable visit to the Oba Olubadan of Ile Ibadan. Once again, Koiki Media bringing the world closer to your doorsteps. Massive crowd awaited him here. Can you hashtag Igboho is back? No more wanted. I want you to hashtag Igboho is back. No more wanted. And as you're dropping a comment, I want you to say a word of appreciation to the kings of Ibadan, of Nigeria, to the Olubadan of Ile Ibadan, to the Oni of Ife. Bringing the world closer to your doorsteps. Today is the 25th of January 2026. And it's successful. The ban has been lifted. Then is an honorable welcome. It's an honorable welcome. The massive crowd. We await the second coming. The coming, the honorable coming of Chief Dr. Sunday Adeyemo Igboho Osha. The crowd is massive here. Thousands of people are here to witness his arrival. President of the Federal Republic of Nigeria. Bàbá wa Tinubu ẹ ṣé gan ni o. Bàbá wa Ọba Olúbàdàn ẹ ṣé gan ni o. Ọọ̀ni of Ifẹ̀ pẹ̀lú gbogbo
lọ́balọ́ba nílẹ̀ Yorùbá à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín. I hope the sound is clear. I hope the visuals are clear. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. I want you to share this broadcast and give it an hashtag. No more wanted for Igboho. The wanted ban had been lifted by the federal government. Sunday Igboho is back. Ajafeto Omo Eniyan is back. Ekun Oko Fulani is back. A big thanks to the president, to àwọn lọ́balọ́ba for making this possible. And drop share. Congratulations to all Yoruba sons and daughters. Bringing the world closer to your doorsteps. Today is the 25th of January 2026. Let's share about our color.
here to bet on your support. As you know, the work is going to be much now.
Sorry. Ẹ jọ̀ọ́ sir, Koiki Media. Mami, ẹ jọ̀ọ́ Koiki Media. Ó ti ẹ̀ kúrò ń bẹ̀ yẹn. Bàbá ní abẹ́ dúpẹ́ fún ọlọ́ni. Ó yẹ kí àyè dídá ọpẹ́ fún Ọlọ́run. Ó yẹ kó yàtọ̀ sí ìdúpẹ́ níwájú ẹ̀dá. Àyè ìdúpẹ́ níwájú Ọlọ́run ó yẹ kó yàtọ̀ sí ìdúpẹ́ níwájú ẹ̀dá. Bàbá ní ẹ̀dùnkú dáadáa. Èyí tí a torí ẹ̀dùnkú láàyè yìí tó gbé kálukú wa jẹ́. Gẹ́gẹ́ bí wọ́n wà nìyẹn, òdébẹ̀ yẹn, òdébì. Gbogbo àwa. Ṣé wọ́n gbọ́ gbogbo tí wọ́n gbọ́ tó ń sọ̀rọ̀? Lẹ́yìn oore tí Ọlọ́run ṣe fún gbogbo àwọn tá ìdí ọmọ Yorùbá lápapọ̀. Lọ́dọ̀ bàbá wa gbà olóyè wa Sunday Igboho. Ó yẹ ká lè tẹ́lẹ̀ bàbá ká lè fún wa láàrin ìṣẹ́jú díẹ̀ káfẹ́ sọ wọ́lọ́ kó ṣe. Authority. Ẹ jẹ́ kí ìfarabalẹ̀ kó wà díẹ̀. Orí láìpù la wà dákun torí tọ́lọ́ má jẹ́ kí láìpù gbé agbó òtí fẹ́. Lọ́gbọ́n wípé sílẹ̀ ìmá ṣẹlẹ̀. Kò sọ gbá kírú ilé ìbá ṣẹlẹ̀. Torí tọ́lọ̀ ṣe fún wa yìí, gbogbo aná lábọ̀ kí orí wa ni. Nítorí tọ́lọ̀ ṣe fún wa yìí náà gbogbo aná lábọ̀ wípé oore ni. Oore wa ni. Bá a ti pariwo tó tọ́lọ̀ ṣe tó dùn wá rè. Bá a ti ń pariwo náà, ó wá bí jẹ́ tọ́lọ̀ ṣe tó dùn wá rè. Wọ́n lè ṣe tó dùn wá náà lábá pariwo. Tọ́lọ̀ bá wá ṣe tó dùn wá pé tó dùn mọ́ wa bó ti ṣe yìí náà tá a bá pariwo kò sí ẹ̀wọ̀n mẹ́. Pẹ̀lú ọbí sọ̀tù. Túbẹ̀ sí ni wọ́n fi ń sọ̀tù ẹ̀. Wọ́n ìjọ ẹ̀kọ́ fún wa ní ìṣẹ́jú mélòó kákan fi dákẹ́kọ̀ọ́ lọ́hùn. Kẹ́kọ̀ọ́ kápọ̀ àdìsẹ́jú mélòó ká fi dúpẹ́ fọ́lọ́run. Ẹ wọ́n pé olúwa ò ní kí á dákẹ́ ìṣẹ́jú márùn-ún nítorí olóyè Sunday Igboho. Tí Olúwa kọ̀máǹdì wa ká dákẹ́ ìṣẹ́jú márùn-ún lórí bàbá àgbà Sunday Igboho. Bàbá wò yẹn náà ó yẹ ká lè dákẹ́ fọ́lọ́run tí ó ṣe lẹ̀ fún wa. Pé òfin kankan tá a máa ṣe tọ́lọ̀ máa ṣe bẹ́ẹ̀, òfin tá a ṣe. Pé pé kò sí tá a ṣe tó bá gbé ẹjọ́ bẹ́ẹ̀ lọ́lọ́ bá dá wa. Olúwa bá ṣe bẹ́ẹ̀ kí a fẹ́ ṣe. Olúwa bá ṣe bẹ́ẹ̀ kí la ṣe. Ọ̀rọ̀ méjì ni màá sọ. Ọ̀rọ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ ti gbọ́ báyìí. Ọ̀rọ̀ àkọ́kọ́ ni òdùmọ́ mi bí a ṣe ń forú wọn ni mọ́ àwọn náà ọmọ. Kálí ò sí wàhálà. Àwọn náà yẹ ní kò sí pọ́blẹ́mù. Gbogbo nta bá pàdé lójú ọ̀nà pípa fẹ́ ṣe ẹ̀wù tí Olúwa ní kẹ́kẹ́ wọ̀ ìwọ̀. Pẹ̀lú tí ó ń ṣiṣẹ́ fún ẹ̀wọ̀n ẹ̀dá tí ó kì í ṣe fara ẹnìkan lẹ́wọ̀. Ẹ̀wù tẹ́ wọ̀. Àwọn àtẹni tó wọrú ẹ̀wù yẹn rí tí ò ní pàdé irú tẹ̀ pàdé. Sọ́gbọ́n tó fẹ́ ta. Tó bá ti jẹ́ pé ẹ̀wù pé mo fẹ́ káwọn èèyàn máa ṣe àǹfààní látara mi ni mo máa ń wọ̀. Ẹ ń kọ́fà fún àṣẹ. Ní ẹ̀ bá wá ètò bá pàdé irú tẹ̀ pàdé yẹn, ẹ̀fọ́ méjì ni wọ́n fẹ́ kọ́kọ́ bẹ̀. Ẹ̀kọ́ méjì. Níbi tó bá bá pàdé o. Ẹ̀kọ́ ta kọ́kọ́ wọ́n ní tọ́mọdé bá ṣubú wọ́n ní yóò wọ wájú. Wọ́n ní àgbàlagbà bá ṣubú òun kú ẹ̀yìn wò. Koiki Media bringing the world closer to your doorstep, maybe the 25th of January 2026. Koiki Media broadcasting live from Sunday Igboho residence. Àkọ́kọ́ ẹ̀kọ́ mi nù o. Ẹ máa wo wájú báyìí kẹ́ ẹ̀ tó bá wẹ̀. Olúwa fi ẹjọ́ ayé. Olúwa fẹ́ kẹ́ dá àwọn èèyàn mọ̀ sí i ní. Olú ẹni tó dọ́lọ̀ mọ̀lẹ́wà. Ẹ̀wọ̀n tó gbogbo àtà fẹ́ràn yín. Kémi tó apàdé ní flight kan mú mi bọ̀ láti Amẹ́ríkà. Àwọn bá flight kan bọ̀. Àjọ wa ní stop ẹlẹ́kùn ẹjọ́ ẹyẹ jọ. Mú wá sáré lọ bá wọn. Kò sí sínú àṣà àbíkí máa léyàn mú.
nígbà tí ọlọ́run ní kékeré máa tutù díẹ̀ díẹ̀ àwọn àti ìkan lára àwọn mo lè wọ́n dì mí mọ́ àwọn àyàfọ́ tó bẹ̀ wọ́n sẹ́dẹ̀ tí ẹjọ́ àlùkò pé pàdé pẹ̀lú aláàjì ní ìsìn tí olúwa bá ṣe ayé yìí bó ṣe ṣe ayé yìí tó ṣe ní ńlá bó ti ní kó tóbi tó báyìí àwọn ewu kan bẹ tẹ́yà bá pàdé ẹ̀yẹ máa bá lọ ní o. Allahu Akbar. Àwọn ewu kan bẹ tó ẹgbẹ́ tí ẹ bá bá pàdé tó ní ọba sáyé yẹn wọ́n ti sáyé yìí o. Tí ẹ bá bá rú àwọn ewu bẹ́ẹ̀ pàdé wọ́n máa bá lọ ní o. Yéèyàn bá wá bá ewu yẹn lọ. Àlájì okùn gangan tọ́lọ̀ ń fẹ́ kéèyàn tún ní tẹ́yà gbọ́dọ̀ dì mẹ́rù yẹn. Téèyàn bá bá lọ bẹ́ẹ̀ sí bá lọ yìí. Dìdìrì ló máa sọ pé kì í ṣọkùnrin lójú kò yìí. Dídìrì. Gbọ́gbọ́ sí ẹ̀wí báyìí. Wọ́n máa bà dárí à. Ẹjọ́. Sí ẹjọ́. Dídìrì. Ẹ máa gbé ẹ̀yẹ ṣe máa gbé mi báyìí ń tẹ̀jú kútu báyìí. Sí olóyè Sunday Igboho bá jẹ́ ọkùnrin. Olóyè Sunday Igboho bá jẹ́ ọkùnrin. Olóyè Sunday Igboho tí wọ́n bá jẹ́ ọkùnrin. Kò sí ọkùnrin mọ́ nílẹ̀ Yorùbá nìyẹn. Kò sí ọkùnrin mọ́ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin adìyẹ kò lọ́ta kan kọjá àpáta. Olóyè Sunday Igboho ọkùnrin ọlọ́run. Ẹjẹ́ kí sáyidá wọlé. Bàtọ́lú mínà ní àbùtáàlì. Akin nínú àwọn akin. Akin nínú àwọn akin. Tí olóyè Sunday Igboho bá jẹ́ ọkùnrin. Tí olóyè Sunday Igboho bá jẹ́ ọkùnrin bí wọ́n ti jẹ́kùnrin. Bẹ́ẹ̀ ti jẹ́kùnrin. Bẹ́ẹ̀ ti jẹ́kùnrin. Kò sọ́kùnrin máa kọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ni wípé as you are watching, I want you to like, share and drop a comment. Also follow. Don't forget to support Koiki Media. We need your support. Olúwa fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ọba ṣe pọ̀ tó yìí a lè dá ìnira kan fi kàn yín a sì lè dá àǹfààní kan ṣe fún yín. Ẹni tó dá àǹfààní tó fẹ́ ṣe fún yín tó nìnira tó mú wá òun náà ló ń fi hàn yín pé síbẹ̀síbẹ̀ mo ṣì wà pẹ̀lú èmi ni mo kó fún ẹ. Olúwa ní gbogbo tó wà láyé yìí tí mo bá kó fẹ́ dà kan ó ní kò dín kankan kò ní lọ lẹ́mìí Ọlọ́run. Ẹgbọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ẹjọ́ ọ̀rọ̀ bí sí yín àkọ́kọ́ yìí lẹ́lẹ́ yìí. Èyí tẹ́wà lẹ́gbẹ̀ẹ́ wọn láti wà lókùnmọ́ àtọ́gbẹ́ yókù àbúrò mi Muhammad Jami. Ẹ máa bá mi rán olóyè létí tí mo fẹ́ sọ yìí ọ̀jọ̀gbọ́n kan ló pàdé irú wọn. Wọ́n ní máa rántí kìíní yìí ó ní gbogbo ọgbà. Wọ́n ní kìíní náà. Ó ní kúrò sí náà. Wọ́n ṣe máa ṣe dáadáa ti yẹn. Wọ́n ìlànà tẹ́lẹ̀ kọ́ ọmọ òwú sí náà. Kódà kó o má pàdé dáadáa lórí àwọn tó ń ṣe dáadáa. Ẹlẹ́kọ̀ọ́ ló gbé bẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n nítorí máa ṣe dáadáa ti ẹni pé ó ní ilé ìsàlẹ̀ àyíyíhìn kì í ṣe torí ìsìnkà ló ṣe ń ṣe. Máa sì fi wọ́n lẹ̀. Dáadáa tó ń ṣe òkè ṣe torí ìsìnkà ló ṣe ń ṣe. Yuhibbul muhsinina. Ìwọ máa ṣe dáadáa nítorí pé ọba wọn fẹ́ràn ẹni tó ń ṣe dáadáa. Ẹ̀wọ́n bí báyìí, bí Olúwa ṣe kó àwọn èèyàn bí wọ́n ṣe pọ̀ tó kó wá jẹ́ pé ìlọ́lọ́run lò. Wọ́n á kó àwọn rìjáàlù sí lábẹ́ tó báyìí. Àwọn afá tẹ̀lé yín gan, àìmọye ẹni tó tẹ̀lé yín tẹ́ẹ̀mọ̀. Àwọn Kristẹni tẹ̀lé yín gan. Àwọn bàbá nílẹ̀ Yorùbá. Bàbá wa nílẹ̀ Yorùbá náà. Àwọn náà tó tọ́ ẹgbẹ̀gbẹ̀ ẹjọ́ ìtí mo fẹ́ sọ ọ̀rọ̀ méjèèjì gbogbo àwọn ìpá kálẹ̀ yọ̀ǹda wọn. Kí ọ̀rọ̀ ẹlẹ́gẹ̀ẹ́jì wọ́n ìlú kan bẹ bàbá kan bẹ bẹ ẹran ló gbà láyé Sunday Igboho. Olóyè Sunday Igboho ìlú kan bẹ bàbá kan bẹ bẹ ẹran ó ń ta ẹran. Bàbá kan bẹ bẹ ìkẹ́ ṣe télọ̀. Èyí tó ń ṣe télọ̀ yẹn
òun wá jẹ́ àgbàlagbà òun nìkan ló ń dá tẹ́lọ̀ yẹn ṣe láàrin ìlú mo fẹ́ kẹ́ ẹ di ọ̀rọ̀ yín mú gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́ síbí báyìí èyí tó ń ta ẹran yẹn tó bá ti jọ sátidé ẹran tí ó bá máa fáwọn èèyàn nínú ìlú kì í gbówó lọ́wọ́ wọn àwọn èèyàn wá lọ bá èyí tó ń ṣe tẹ́lọ̀ wọ́n ní wọ́n náà ní ìjọba tó máa fi ránṣẹ́ ọ̀fẹ́ nígbọ́lá àwọn èèyàn ẹgbàgbé ẹlòmí òjò lórí ẹ̀ mọ̀ owó ò dáwọn lóhùn àwọn èèyàn wá ìdílé ọ̀tẹ̀ mọ́ wọn wá gbàjọ fún wọn. I want you to like, share, comment. Wọ́n wá ń kó lọ́ọ̀dún rẹ̀ rẹpẹtẹ èyí tí wọ́n gbàjọ fún mọ́ yìí bàbá yìí sáré kò rẹ́ni wá wò ló bá jáde láyé nígbà tí ó di sátidé ó jáde lẹ́yìn ọjọ́ ìmọ̀ tó sátidé gbọ́ ẹ̀ wá pé lọ́ọ́lé ẹlẹ́ran tó fẹ́ lọ gbẹ̀rán ọ̀fẹ́ wọn wá bẹ̀rẹ̀ mẹ́ wọ́n ní kí ló dé ó lóun kọ́ lòun fún yín lẹ́ràn bàbá tó ń ṣe télọ̀ tó kú yẹn ló ń fún un lọ́sọ̀ fi fún yín lẹ́ràn. ẹlòmí òjò lórí ẹ̀ mọ̀ ó ní bàbá yẹn ló ń fún un lówó fi ń kó ẹran fún yín. ẹ má jẹ́ àpò níbi olóore wa gbogbo ń ta bá ẹ̀dá fún ihò gbangba yìí nìkan kọ́ láti dúró tì wọ́n. kò sẹ́ni tó tóbi tí ò nídìí tó ń fẹ́ lọ́dọ̀ ẹni tó kéré. kò sẹ́ni tó tóbi tí ò ní nídìí ẹni tó kéré. níbi orí ẹ̀ kò sóòtàn tó tóbi tí ò ní nídìí ẹni tó kéré. tẹ́ bá dára fún bẹ́ẹ̀ ṣe ń parọ́ ní gbangba yìí tẹ́ bá dìde lóru náà tẹ́ bá tó ń sọ bẹ́ẹ̀ ó rọrùn kí àdáwò fẹ́ dé kó má tiẹ̀ yọ̀dọ̀ wọn. ẹni yẹn ti dọ́ọ̀pù ayé tiẹ̀ fún gbogbo wa. wọ́n á kú báwo ni kì í ṣe pé àkànfẹ́ máa jẹ lára ẹ̀ táà nínú táà máa fi dá padà. àwọn èèyàn wọ́n ní igi tó tọ́ kì í pẹ́nu gbogbo ṣé wàá gbé àjọ̀nú kì í gé èèyàn lóge. àwọn tá a wà níbi ìbà yìí ẹ jẹ́ o máa ríǹgì létí wa tá a bá dájú lóru ẹ fàdúrà ránṣẹ́ sí wọn. gbogbo ń tẹ́ ẹ máa ní yẹn ẹ gbàgbé ẹ ẹni tó lé ní kó máa fọhùn àbí kó máa fọhùn wọn lọ́lọ́run. wọ́n tó ní fún lọ́nù jẹ́sà wúlò sọ́ọ́lì àtà. Olúwa ni mo fàyè gba gbogbo ìyàtọ̀ abẹ́ tóbi kó tóbi tán ṣùgbọ́n ẹ ṣáà fi títóbi yín sábẹ́ tèmi tọ́ Ọlọ́run nìkan ṣó ni. àbàdà ní àwọn àlìkí ní kìbòrà wálé àṣàjà. ìgbà pé Ọlọ́run lọ́lọ́run ẹni tọ́lọ́run ṣe báyìí fún ó kéré láyé kéèyàn pàdé irú tẹ pàdé yẹn ó ogun dìdì lẹ́lòmí ológun ojúkú ogun ìdílé kọ́ ilé gbogbo ayé lélẹ́ ìfẹ́ pàdé. ẹkùn tí kìí jẹ́ràn kàsì. ṣé ẹni bá ṣe pọ̀ tó yìí àdúrà ló kù tá a ṣe fún ọ. báyà tí wọ́n pọ̀ tó yìí àdúrà ló wá kù tá a ṣe fún ọ. a ti bá wọn dúpẹ́. bàbá mi ẹ máa wọ wájú dáadáa kẹ́lẹ́ máa wẹ̀. kó lè wá sínú. bàbá ní ká tó ṣàdúrà yìí ẹ jẹ́ ẹ̀rọ wà nínú yìí. ẹ̀kọ́ bẹ́ẹ̀. ṣiṣẹ́ yìí. sọ̀rọ̀ ẹnu rẹ. ayé mi ẹni kí n kọ́ bá gbé fún sí. wọ́n ní bàbá àgbà olóyè kan dẹ̀gbọ́ wọ́n ní mọ̀ lára yá sàtàrú sọ̀rọ̀ kan ní ìsìn. wọ́n ní gbogbo èèyàn kọ́ lọ́lọ́run sí. wọ́n ní gbogbo èèyàn kọ́ lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ sí. orí ọ̀fẹ́ Ọlọ́run mọ́ nígbà. bàbá ní orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn nígbà wọ́n làwọn mọ̀ bẹ́ẹ̀. gbogbo ìgbésí ayé mi Ọlọ́run ẹ̀ ká máa gbọ́dọ̀. irú ìwé tó ṣẹlẹ̀ lẹ́nu sí tí inú mi ń dùn tí inú ẹbí mi ń dùn kúrò àbí ẹnìkan lọ́lọ́run lọ. ẹni tọ́lọ́run lò. èmi ò mọ̀ pé irú oore báyìí yóò padà ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ wáyé. kémi ò túmọ̀ tó. mo ti ń tẹ̀lé bàbá mi rà sí ìdájọ́ ìlànà ìdásí tó fún mi.
bàbá tí ẹ wá ń wò yẹn èyí sọ nǹkan kọ́mọ̀ sí aládùn bàbá rà sí ìdájọ́ wọn aládùn gbogbo kẹtọ́ máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ aláyé sí gẹ́gẹ́ bí security èmi ò mọ̀ pé àwọn ewu tí ó padà gbà lórí mi ọjọ́ wájú ni mo pa á mọ́ lọ́dọ̀ bàbá wa Muhammadu Buhari former president ọlọ́run àti bàbá wa Malami àwọn ní kọ́ lọ pa mí níjọ́ kìíní àná. Adisa. Èmi wá ìwàkẹ́gbẹ́ bàbá wọ́n ní kọ́ lọ pa mí níjọ́ kìíní àná. Ṣùgbọ́n ọlọ́run ọba tó ń bi déédéé lọ́dọ̀. Kọ́lọ̀ bá ń fòrò kí bàbá mi àjà ní mélòó. Bàbá wa sọ̀rọ̀ kí nígbà tó ṣẹlẹ̀ wá pé bàbá. Àbẹ́wà bàbá ní ọmọ sọ fún mi ní ọjọ́ ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo sọ ọmọ kí ní kan Sunday. Kì í ṣe òògùn tó ní. Ọlọ́run tó jẹ́ kọ́ mọ̀ pé òun lọ́lọ́run ayé. Tí o bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé òògùn tó ní òun ló tó yẹ. Ó nígbà tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí kẹ̀lẹ́ ń lọ bẹ́ẹ̀. Torí ó parí inú ọ̀sẹ̀ ìyá àbí ṣùgbọ́n. Ìyàwó mi wá ní tó máa jí ló. Wọ́n àmọ́ ọ̀pẹ̀lọ́ pé ọlọ́run ṣe kìíní ọ̀lágbára. Tí ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n wá ká mi mọ́lé ńjọ́ yẹn. Ọlọ́run ọba tó ní mí, ó lẹ̀ mí èmi lọ́dọ̀, ó yọ mí. Wàá mọ̀ rò pé agbára àyàn náà lọ́pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi àgbà mi. Ẹ̀yà fà, kìí ṣe mi ìgbà ẹ̀bà púpọ̀ lọ́wọ́. Ẹ̀bà mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ní mí. Alhamdulillah. Ọba tó pa mí mọ́ ní ọjọ́ ìlú. Ohun tí ó ṣẹlẹ̀ lọ́la, ìgbà àdàlú wa. Ẹ bá dúpẹ́ fún bàbá wa President Tinubu. Orí ọ̀fẹ́ tí mo rí gbà lẹ́nì, ó jẹ́ ìjẹ́ pé bàbá mi Ládọjà lọ bá. Tí ọba jẹ́ Yorùbá, ó lè mọ́ gbà. Tó bá jẹ́ lédè mí, ó lè mọ́ gbà sí bàbá mi. Àti Buhari ń bẹ́ẹ̀ bàbá mi ló gbà. Bàbá Ládọjà, tí ìjọba dà náà, ó gbé gbèsè ọlọ́pàá ń gbé èèyàn. Ọgbà sílẹ̀ ni, torí pé àwọn náà bẹ́ẹ̀ orí ọ̀pẹ́ tí wọ́n ní tẹ́lẹ̀ sí pé yóò bá lẹ́ni tí bẹ́ẹ̀. Àwọn Yorùbá wá ní ọmọ ẹni oníṣẹ́ ní bẹ́ẹ̀. Bàbá ìwò pé kò sí ẹ̀ṣẹ̀ tí Sunday lè ṣẹ̀ mí. Wọ́n bàbá rẹ̀ ní Ládọjà, ó sì wá bẹ̀ mí, ó ti ẹ̀ bú mi, ó rú àti ọ̀dà ọmọ mi náà sì lè àti pé gan kò kú mi. Ìjà tó sì ń jà kíjà gbogbo ọmọ Yorùbá ni. Bàbá mi wá ní bọ́bá gba ìdọ̀bálẹ̀, bàbá mi Olúbàdàn ní bọ́bá gba ìdọ̀bálẹ̀, bóun ṣe wáyé, gbogbo tó ń bá wá, tẹ́ẹ̀ bá fún ẹyọ ní Sunday fún. Ó ṣá ó. Ó ti ẹ̀gbọ́rọ̀ sí ọba ṣàdúrà fún ààrẹ orílẹ̀-èdè wa pé ó ti ẹ̀gbọ́rọ̀ sí àwọn ọmọ ẹ̀ wọ́n bá mi ṣàdúrà fún gbogbo ọba yẹn láti fi bàbá pa ọ̀nà ọmọ olúkún kí wọ́n bá fi ọba lé bàbá mi sẹ́nitọ́ His Excellency alága gbogbo ọlọ́balọ́ba àpínlẹ̀ Ọ̀yọ́ pátá. Ládọjà lọ́lọ́run fún ní alága lọ́mọ Ọlọ́run ọ̀sán ti bẹ̀rẹ̀ síbẹ̀ fún Ládọjà. Kò sógun tó kọjú sójú Ládọjà ní tí òun ni. Ẹ̀tọ́ lọ́mọ bá dẹ̀ ti ní yóò di ọba. Kò sọ́kọ́tọ̀ ẹ̀fẹ́ dá. Bí bàbá mi ò jolúbàdàn, bí bàbá Tinubu ṣe débẹ̀ náà yóò lọ gbà mí lẹ̀.
rẹ̀ ní níjọ́ tí wọ́n ti mú mi ilẹ̀ ń kókó ní bàbá mi ní bọ́kẹ̀rẹ́ balẹ̀ ìmọ̀ ọ̀ràn ọmọ sí ẹkọ ọmọ fún olówó oúnjẹ èmi ní bàbá rẹ̀ Ládọjà ó sì sinmi gẹ́gẹ́ bí ọmọ Abbas tí ń wà wọn ni bàbá mọ ọ̀rẹ́ kọlọ fún mi lówó nù sẹ́ bàbá wa ní ìpamọ́lọ̀ wa torí pé tí wọ́n bá gbé wá sí Nàìjíríà Buhari ọ̀pá ọ̀dùn ó ní èmi wá ti bá gbogbo àwọn àgbààgbà Yorùbá sọ̀rọ̀ kọ́lọ̀ ń fọrùn kẹ́ bàbá wa bàbá tó wà lẹ́kọ̀ọ́ yìí bàbá mi olórí afẹ́fẹ́re bàbá gbìyànjú náà bàbá mi Ládọjà ní mo ti lọ bá gbogbo èèyàn káàkiri mo ti kó gbogbo àwọn bàbá wọlé sójà kí wọ́n lọ sọ fún bá pírẹsidẹ́ǹtì Bẹ̀nẹ̀ ọmọ pè ọ́ lẹ̀ mo sì fẹ́ máa ń kú tọ́nu gbogbo àwọn alágbára bẹ̀ mo ti lọ bá Bọ́kẹ̀rẹ́ balẹ̀ Abbas sọ fún Sunday pé kọ́kọ́ balẹ̀ wọn ò ní gbé wálé tí Ọlọ́run bá ṣe tí Bọ́lá bá di president ní ń gbà ọ́ lẹ̀ lọ́wọ́ ṣé mo fẹ́ kọ sàdéhùn pé tó bá dọ̀dọ̀ balẹ̀ bàbá mi ò sàdéhùn pé tí bá dọ̀dọ̀ balẹ̀ ó ní tí Ọlọ́run bá ṣe tí Bọ́lá bá di president lẹ́yìn tọ́lọ́run ó sì ṣe ti ṣe nígbà tó wá ṣe bàtí bàbá mi dolúbàdì mọ́ wá ní bàbá mo ti ń pẹ́ lẹ́yìn òdì ọdún kẹrin rèé ilé sí ní tí bàbá ìbá ní pẹ́sidẹ́ǹtì ó ní kíní kan lójú ó ní Sunday mo ní bàbá mi jókòó lẹ́gbẹ̀ẹ́ gẹ̀ẹ́sẹ̀ mi ń bíyà ó wá múlẹ̀kẹ̀ olóyè ìyàwó rẹ̀ Ìyábọ̀dé lọ́yà ìyá mi wá bọ́lẹ̀kẹ̀ oyè ọbọ̀ sí lọ́rùn ó lọ́ wà lé láìpẹ́ bàbá wá pè mí lọ́jọ́ Jímọ̀ tó lọ yìí ọjọ́ àánú ọjọ́ orí lọ́rọ̀ Ọlọ́run ní nǹkan bí aago mẹ́wàá kọjá àṣẹjú mẹ́ta gẹ́rẹ́ ni mo wà ń kútọ́nu bàbá mi wá pè mí Sunday mọ́ ní kábíyèsà kábíyèsà kọ́lẹ́sà ń bọ̀ wà wọ́n ní mo wà lẹ́yìn òdì náà ni ó ní ìdí ẹrù rẹ̀ mo wà lọ́dọ̀ president gbogbo tí mo bá tí ọba ṣe mo ti ní ó ṣe tiẹ̀ fún mi ó sì ti ṣe gbogbo ẹni bá wá dá ọdún ọsọ pé mi bàbá rẹ̀ Rasidi Ládọjà mọ́ni ọmọ bọ́lé ó ní máa bọ̀ báyìí èmi yóò sì débàdàn lọ́jọ́ sátidé bàbá débàdàn ó èjé ni mo ní bàbá mo ń dẹrù mi lọ́wọ́ ni mo wá gbéra láàárọ̀ ẹja gbọ́ ti tọ́ ẹja gbọ́ wọn jà ìlọbi tó wù ọ́ ẹni ọba dún ọdún pé bàbá rẹ̀ sunú ilé rẹ̀ ń bàdàn tí mímì ò ní mì sí ẹ president ti mẹ́mẹ́ yóò bá dé bàbá rẹ̀ sì ni mo sì ti lọ bọ́ ọdọ̀ balẹ̀ bá ó sì ti ní òun fi Ọlọ́run lẹ̀ kò sí ẹnì kankan tí ọmọ ọgàn gbogbo tó bá ṣẹlẹ̀ sọ pé mi bàbá rẹ̀ mo ní ọmọ bọ̀ gbogbo òròyìn bẹ̀rẹ̀ sí gbé. Koiki Media bringing the world closer to your doorsteps today being the 25th of January 2026. Koiki Media. Mi ò jíjọ́ kan kí n rí orí pé mo ní padà wá lè. Gbogbo etí mò ń wá ńlá yẹn, mo ń fa gidi wá lọ́la bàbá mi Olúgbọ́n. Bàbá Olúgbọ́n ò ní mọ̀ bọ̀. Ẹni ọba dọ̀dọ̀ bí bàbá ìṣẹ́ ìdòwò ní ọ̀sọ́ pé ṣùgbọ́n tí ìyẹn ju ẹ̀ tá o. Ṣùgbọ́n wíwá tó ń wáyì mọ́ ọ̀pọ̀ná tí ẹ̀ mọ́ wọlé ọmọ jáde. Mi ò wá nígbà fún ìjọba ìní ọ̀yẹ́ bí. Mo wá ń pe bàbá mi lójúmọ́. Kábíyèsí Olúbàdàn, bàbá mi mo sẹ́ni mẹ́sẹ̀jì. Bẹ́ẹ̀ mo ń sẹ́ni sí bàbá òní, mo ń sẹ́ni sí gbogbo wọn, mo ń sẹ́ni sọ́nọ́wọ̀. Bàbá mi ẹmọ wọ́n náà, mo tún wálé, mo wá ń sẹ́ni sí bàbá mi Olúbàdàn. Mo wá dìde àrùn àbíjẹ̀fà. Mo tún kábíyèsí Olúwa mo ní kí ní. Ó ní bẹ́ẹ̀ ni àti ẹ̀ṣẹ́ kíra wa. Olúwa mi mo ní kí ní. Mo kí ìyá mi lọ́yà, Ìyábọ̀dé. Ìyá mi mo ní kí ní. Ó lé dáadáa lẹ́jímà. Torí àwọn fọ́mántì tèmi náà sọ fún mi lọ́dọ̀ Olúbàdàn pé bàbá ń lọ ọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì. Orí rẹ̀ ní sí ń lọ. Ṣùgbọ́n kò sáà mọ̀ kí. Wọ́n lọ ní pé ọjọ́ tí mo ti kú òǹlù yìí, àwọn bàbá àfa yìí òfin lé mi lẹ́nu. Lójúmọ́ la dúró ẹ̀ ṣàdúrà. Ilé ẹsẹ̀ ni o wá kàwọ́ kan sí. Mo bá ti wá jókòó fún ọ lówó owó rẹ̀ ló fi fún. Buhari ti gbogbo àkáǹtì. Ó lé mi kú òǹlù. Ọmọ mi kan bẹ wọ́n pè ní Sami Ìjàpá, òun ló tún léṣe. Òun ló tún léṣe, Sami Ìjàpá ló tún léṣe. Buhari ti bá ọgbọ́n ẹ̀jẹ̀ ẹ̀rú mọ̀ bàbá ọ̀pá yẹn ọ̀pá dògán ọ̀pá bàbá ọba àgẹ́jẹ́. Àwọn bàbá yìí wọn ò wá pinnu lélẹ̀. Wọ́n ń bá mi bẹ lọ́run lójúmọ́. Bàbá wọn á pè mí pé àní máa padà wálé fẹ́. Ẹni tí ó dìde tí ó lọ wọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn alágbára Nàìjíríà tó sì lọ wọ bọ̀ ńlé. Ọlọ́run ó pèmí fún ọ. Ọlọ́run wá kan bàbá mi Olúbàdàn. Ẹ wá bá mi pè lọ́run pé kí ẹ̀mí bàbá mi Rasidi Adéwọ̀lú Ládọjà kọ́lọ̀ bá gúnlẹ̀ nínú. Ọmọ bàbá rẹ̀ jẹ́ ọmọ lè fọ́ ní ẹrù ẹ̀. Ọmọ jẹ́ kíkó pé
gbogbo ẹ̀mí àwọn ọmọ bàbá àti ìyá adé lọ́wọ́ náà dọ̀dọ̀ nígbà kẹ́mi wọ́n kú. Bàbá wa Bọ́lá mẹ́ Tinubu kọ́ lọ́wọ́ pa wọn. Wọ́n mọ̀ ní wọ́n rí gbàgbẹ́. Kí ìjọba yẹn ń jọba Nàìjíríà wọ́n bàjẹ́ wọn. Kọ́lọ́hún ṣe gbà sí wọn, kọ́lọ́hún ṣe nípa wọ́n gbà sí bàbá mi lẹ́nu láti yọ̀ǹda mi. Gbogbo tó máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́ máa ń yọ̀ǹda. Gbogbo tí bàbá mẹ́ Bọ́lá Tinubu máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́ máa ń yọ̀ǹda. Lásìkò pé ọjọ́ Jímọ̀ lọ́jọ́ tó yọ̀ǹda mi kọ́lọ́. Bàbá yẹn yọ̀ǹda mi kọ́lọ́ mi. Ìyàwó àtọmọkùnrin. Ìjọba bá wọn lo èbò mi lé wọ̀lú. Gbogbo dúkìá ti bàjẹ́. Gbogbo lẹ̀mí náà ti bàjẹ́. Gbogbo dúkìá mi náà ti bàjẹ́. Ó fọlọ́ mi. Àwọn ọmọ tó wà ní ọmọdé ń tẹ̀lé mi. Sọ́lẹ̀. Wọ́n ti sọ ní di àdúrà fún wọn. Tí mo bẹ̀rẹ̀ ọ̀hún fún ìṣèlú pé ẹ bá mú aṣáájú àwọn fún bàbá mi Adéwọ̀lú bọ́bá gbà ìjọba. Koiki Media bringing one closer to your doorsteps. Alága ọjẹ́. Ẹ mo rí ìjà ní mo rí. Fún wa pẹ̀lú. Má ń gbé yàn bíbá yìí. Koiki Media bringing the one closer to your doorsteps. Ẹ máa bá wa ká lọ.